ǹjẹ́ jẹ́ wá mọ̀ wípé irúfẹ́ ọfọ̀ kan náà tún wà tí wọ́n ń pè ní ọfọ̀ ìṣẹ̀fẹ̀ lásán. Ọfọ̀ ìṣẹ̀fẹ̀ ni ọfọ̀ olófegè táwọn aláwàdà fi máa ń dẹ́rìn pẹ̀kẹ́ òṣónú nípasẹ̀ àkíyèsí wọn lórí àwọn ìṣẹ̀lẹ̀ àyíká náà ni o. Wọ́n lè wí pé kulikuli ní ṣàwó wọn lóde gàrí mímu ọ̀sán gangan garígarí o. Àmàlà bàǹbà ní ṣàwó wọn nínú àwọn ọbẹ̀ àbùlà gbẹ̀gìrì àtewédú o. Iyán fẹ́lẹ́fẹ́lẹ́ yìí kọ̀hún ìṣápá. Ẹ̀gúsí aláyípọ̀ mẹ́fọ́ pẹ̀lú pọ̀nmọ́ tó ká mọ́ta bíríkótó. Bẹ́ẹ̀ làkàrà wo nǹkan ò gbọ́dọ̀ kọ́hún ẹ̀kọ́ yangan ó dẹ̀ yin ọ̀lẹ̀lẹ̀. Àtẹ̀wé àtagbà ẹnìkan ò ní wọnú Shoprite kó má rí nǹkan mídìbìdì náwó sí. Àfi bí ò bá sí chẹ́ǹgì lọ́wọ́ mọ́ ló kù. Àní aṣọ ìbora yìí lápò. Agbádá yìí ní làbẹ́. Kẹ̀kẹ́ márúwá yìí ní reverse gear. Ọmọ ewúrẹ́ yìí ní kébè. Ọ̀pọ̀ náà gbọ́dọ̀ ní gògóńgò. Bẹ́ẹ̀ lẹ ò ní rí kékeré ajẹ́rìí Jehovah kó má ní báàgì ìfà lọ́wọ́ àtàmbrẹ́là ó lè wọ̀. Gbogbo ẹ̀ ọfọ̀ olófegè lásán tá a fi ń dẹ̀rín para wa ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ lọ wádìí ẹ̀ wò bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà. Àkíyèsí lásán ni. Bí a bá wá ń sọ̀rọ̀ nípa àṣẹ ọ̀rọ̀ onígbàgbọ́, ó jẹ́ ìpèdè àdúrà tí a fi ìmísí ẹ̀mí mímọ́ ṣàgbékalẹ̀ pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ inú ìwé mímọ́, àwọn sáàmù àti àwọn ìṣẹ̀lẹ̀ agbára Ọlọ́run nínú Bíbélì. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ àdúrà Dáfídì nínú Psalm 27 láti verse 1 tí ó kà báyìí wípé Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi ó bẹ̀rù? Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Nígbà tí àwọn ènìyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkú mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. Bí ogun tilẹ̀ dúró tì mí, àyà mi kì yóò fò. Bí ogun tilẹ̀ dìde sí mi, nínú èyí ni ọkàn mi yóò lé. Nítorí èmi náà mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ láàyè. Gbogbo ẹni tó dìde ogun sí mi tí wọ́n ń bínú mi láì nídìí, kí wọ́n máa fi ọwọ́ ara wọn ṣera wọn lórí ọ̀rọ̀ mi o, ní orúkọ ńlá Jésù. Psalm 35, Olúwa dìde, gbógun ti àwọn tí ń gbógun tì mí, fi ìjà fún àwọn tí ń bá mi jà. Dí aṣọ òun àpáta mú, kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Fa ọkọ̀ yọ pẹ̀lú, kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Wí fún ọkàn mi pé èmi ni ìgbàlà rẹ. Kí wọn kí ó dààmú, kí a sì ti àwọn tí ń wá ọkàn mi lójú, kí a sì mú wọn padà, kí a sì dààmú àwọn tí ń gbèrò ìpalára mi. Ní orúkọ ńlá Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí ni a lè lò tàṣẹ́tàṣẹ́, tagbára láti rán jáde gẹ́gẹ́ bí ìpèníjà tàbí irú ìlàkọjá tí a bá ń dojúkọ nígbà kan. Ẹ má ṣe gbàgbé wípé gbogbo ọ̀rọ̀ ìwé mímọ́ ló ní ìmísí tí ó sì wúlò fún ẹ̀kọ́, fún ìtọ́ni, fún ìkọ́ni, kí àwọn ènìyàn Ọlọ́run lè di pípé nínú ayé yìí, nínú àdáwọ́lé wa àti nínú iṣẹ́ Olúwa. Kí wá ni wọ́n ń pè ní ètùtù? Kí sì ni ẹbọ? Ní èdè òyìnbó, ètùtù ni wọ́n ń pè ní atonement. Ìwé Leviticus chapter 70 verse 11. Nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa fi ṣe ètùtù fún ọkàn yín lórí pẹpẹ nì. Nítorí wípé ẹ̀jẹ̀ ní í ṣe ètùtù fún ọkàn. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ohun tí a pè ní ètùtù nínú Leviticus chapter 17 verse 11 yẹn, òun ni English Bible pè ní atonement. Ẹ lọ kà á dáadáa. Tí a bá ń dẹ̀ ń sọ̀rọ̀ nípa ritual kì í ṣe búburú, kì í ṣe rere, kì í ṣe tòkùnkùn, kì í ṣe tìmọ́lẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, ẹ gbìyànjú ẹ lọ wo English dictionary kí ẹ wò pé kí ni wọ́n ń pè ní ritual. Ohun tí ẹ bá lò ó fún ló máa determine bóyá ó máa di tòkùnkùn tàbí ó máa di tìmọ́lẹ̀. Ní ti ẹbọ sacrifice, ó jẹ́ oúnjẹ tàbí ọrẹ offering fún Ọlọ́run tàbí fún àwọn ẹ̀mí èṣù. Ẹbọ rírú lè jẹ́ àmì májẹ̀mú láàrin ènìyàn àti Ọlọ́run. Ó sì lè jẹ́ àmì májẹ̀mú láàrin ènìyàn àti àwọn ẹ̀mí òkùnkùn náà. Ó kù sọ́wọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bá ṣe lo irú ẹbọ náà. Bẹ́ẹ̀ ni, ẹbọ rírú sì tún lè dúró fún àmì ìyára ẹni sọ́tọ̀ tàbí ìfara ẹni jì fún Ọlọ́run tàbí fún àwọn ẹ̀mí èṣù. Ó kù sọ́wọ́ irú ìhà tí irú ẹni bẹ́ẹ̀ bá ru ẹbọ náà sí. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mọ̀ wípé Sátánì ò dá nǹkan kan fúnra ara rẹ̀ o. Gbogbo ohun tí Ọlọ́run dá, òun ni Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ máa ń gbìyànjú láti ṣe gbàrọ̀gùdù àti ayédèrú láti máa fi tan àwọn ọmọ aráyé jẹ. Torí pé Ọlọ́run nìkan ṣoṣo ni akọ́dá àti aṣẹ̀dá, òun sì ló dá ohun gbogbo láyé àti lọ́run. Ṣùgbọ́n kí Sátánì má bàa rẹ́ wa jẹ, kí ó sì máa fi àrékérekè fà wá sínú ìtànjẹ ìṣubú àti ìṣìnà, òun ni Ọlọ́run ṣe rán èmi jáde lónìí o
láti wá máa yànnàná ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fún wọn. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹbọ ní gbogbo orílẹ̀-èdè àti ilẹ̀kílẹ̀, ní gbogbo àgbáyé pátápátá káàfàṣà, ìsọ̀rí mẹ́ta péré la pín gbogbo ẹbọ sí o. Ẹbọ òkú, ẹbọ ààyè àti ẹbọ ayérayé. Nípa ẹbọ òkú, ìwé Psalm 106:28 kà báyìí wípé wọ́n dá ara wọn pọ̀ pẹ̀lú mọ́ Beali-Peoru, wọ́n sì jẹ ẹbọ òkú. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹbọ òkú yìí náà ni ìwé 1 Corinthians chapter 10:19-20 sọ nípa ẹ̀ nígbà tí ó kà báyìí wípé ǹjẹ́ kí ni mò ń wí? Pé ohun tí a fi ń rúbọ sí òrìṣà jẹ́ nǹkan, tàbí pé òrìṣà jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n ohun tí mò ń wí ni wípé ohun tí àwọn kèfèrí fi ń rúbọ, wọ́n fi ń rúbọ sí àwọn ẹ̀mí èṣù ni, kì í ṣe sí Ọlọ́run. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó bá àwọn ẹ̀mí èṣù ṣe àjọpín. Nítorí náà, ẹbọ òkú ni onírúurú ètùtù, ọrẹ, èsè, ìpèsè, sàárà, ẹrù ẹgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn aláìgbàgbọ́ àtàwọn wòlíì aṣàdúrà ṣẹbọ máa ń gbé fáwọn ẹ̀mí èṣù fún ẹ̀bẹ̀ tàbí ìjírẹ̀bẹ̀, fún ìbẹnilọ́wẹ̀ tàbí ìtunilójú, fún májẹ̀mú tàbí ìmùlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ń gbé ẹbọ náà fún. Ṣùgbọ́n nítorí wípé Ọlọ́run alààyè ni àwa ń sìn, Kìrìsìtẹ́nì tòótọ́ ò tún gbọ́dọ̀ máa bá wọn rúbọ òkú o. Isaiah chapter 8:19-20 wípé nígbà tí wọ́n bá ń wí fún yín pé ẹ wá àwọn tí ń bá òkú lọ àti àwọn oṣó tí ń ké tí sì ń kùn, kò wá yẹ kí orílẹ̀-èdè kí ó wá Ọlọ́run wọn ju kí àwọn alààyè máa wá àwọn òkú. Sí òfin àti sí ẹ̀rí bí wọn ò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí, nítorí pé kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni. Ìsọ̀rí ẹbọ kejì ní èyí tí ìwé Romans chapter 12:1 ń pè ní ẹbọ ààyè. Nítorí náà, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ fẹ́ ara balẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ o. Ohun tí ìwé Romans chapter 12:1 ń pè ní ẹbọ ààyè yìí, òun náà ni a tún ń pè ní ẹbọ ẹ̀mí, spiritual sacrifice, nínú ìwé 1 Peter chapter 2:5. Ẹbọ eléyìí tá à ń wí yìí kì í ṣe irú ẹbọ tí àwọn olórìṣà, oníṣẹ̀ṣe tàbí àwọn wòlíì aṣàdúrà ṣẹbọ máa ń gbé o. Ẹ má ṣe mistake o. Nínú ìwé 1 Peter chapter 2:9 àti Revelation chapter 1:5-6 ó jẹ́ kí ó yé wa wípé nípa ikú ìrúbọ tí Jésù Olúwa fi gbà wá là nígbà tí ó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ṣe ètùtù fún ìràpadà ọkàn wa ní Calvary, ó ti sọ àwa Kírísítẹ́nì di ènìyàn ọ̀tọ̀, orílẹ̀-èdè mímọ́ àti olú àlùfáà kí a lè máa rú ẹbọ ẹ̀mí fún Ọlọ́run wa. Nítorí náà, gbogbo ojúlówó ọmọ Ọlọ́run tòótọ́ ló ti ní àǹfààní láti máa rú ẹbọ mímọ́ fún Ọlọ́run alààyè o. Bí ẹ bá sì wá fẹ́ mọ irú ẹbọ náà, ìwé Psalm 51:17 wí pé ẹbọ Ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn, ìròbìnújẹ́ ọkàn àti ìrora àyà Ọlọ́run, òun ni ìwọ kì yóò gan. Èyí túmọ̀ sí wípé ọkàn ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹbọ ni fún Ọlọ́run. Iṣẹ́ ìsìn wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹbọ ló jẹ́ fún Ọlọ́run. Ọrẹ àtinúwá, ìdámẹ́wàá, ìfifúnni àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní, àwọn opó àti àwọn ọmọ òrukàn. Ẹ wò ó, ẹbọ la fi ń rú fún Ọlọ́run. Orin ìyìn àti orin ọpẹ́, ẹbọ làwọn náà fún Ọlọ́run. Òun la fi máa ń kọrin báyìí pé má sọ pé ó kéré, má sọ pé ó kéré, ẹ̀mí mi máa gbọpẹ́ gbà yìn mi. Má sọ pé ó kéré, má sọ pé ó kéré, má sọ pé ó kéré o, ẹ̀mí mi máa gbọpẹ́ gbà yìn mi o. Má sọ pé ó kéré, gbà jẹ́ ẹbọ pẹ́ mi máa rè o bàbá, gbà jẹ́ ẹbọ pẹ́ mi máa rè o bàbá. Àwa ọmọ Ọlọ́run gbogbo tí a jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run ni mò ń sọ o. Àwa gan fún ara wa, gbogbo ìgbé ayé wa, ìṣe wa àti ìwà wa, gbogbo ìrìn wa, ìmúra wa tí ó bá ti ń fi ògo fún Ọlọ́run, tí ó sì ń jèrè ọkàn fún Kristi, yes sir, yes ma, ẹbọ ni sí Ọlọ́run. Òun ni ó fi sọ wípé ẹbọ ààyè mímọ́ yìí, òun ni iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà. Ìtumọ̀ ẹbọ ààyè tí à ń sọ nìyẹn. Kódà àdúrà onígbàgbọ́ tẹ́ ẹ rí yẹn gan pàápàá ẹbọ ni fún Ọlọ́run náà. Bẹ́ẹ̀ ni, òun la fi máa ń kọ lórí pé àdúrà lẹ́bọ, àdúrà lẹ́bọ mi. Àbẹ́yìn ò gbọ́ orin yẹn rí? A bá orin yẹn lẹ́nu àwọn akọni ìgbàgbọ́, lẹ́nu àwọn bàbá wa àti àwọn àpọ́stólì ìgbàanì ni. Àdúrà lẹ́bọ,
àdúrà lẹbọ mi. Àwọn àpọ́sù ìgbàanì tí wọ́n wó pẹpẹ òrìṣà, tí wọ́n sọ Igbó-Orò di igbó àdúrà, tí wọ́n sọ orí òkè àwọn iwin àti àlùjọ̀nú di orí òkè àdúrà títí di òní. Àwọn ni wọ́n ti kọ́kọ́ pele orin yẹn pé àdúrà lẹbọ mi. Àdúrà lẹbọ àjírù, òun náà sì ní ogun mi àjísà. Òun lẹ́nìkan nínú wa náà tún ṣe kọ lórí báyìí wípé mo lóògùn tèmi máa ń lò, mo lóògùn tí mo fi ń jagun mi, orúkọ Jésù ṣàlèwé mi o, egbò mi ò yẹ lẹ́yìn Jésù o. Mo lóògùn tèmi máa ń lò, mo lóògùn o tí mo fi ń jagun mi, orúkọ Jésù ṣàlèwé mi o, egbò mi ò yẹ lẹ́yìn Jésù o. Ẹ̀rí bá abẹ́ rí. Nítorí náà àtẹ́bọ àti ètùtù wọ́n jẹ́ ọ̀rọ̀ Yorùbá pọ́nbélé tó dá dúró gédéǹgbé ní o. Irú ẹbọ tí oníkálùkù bá wá ń rú, àtẹni tí ẹ bá ń rú ẹbọ ọ̀hún sí, ìyẹn ni kí oníkálùkù ó yá lọ farabalẹ̀ wádìí ara ẹ̀ wò fínífíní o. Nítorí wípé ó ṣeé ṣe kí èèyàn máa fi àìmọ̀ọ́mọ̀ rúbọ sí àwọn ẹ̀mí èṣù kó sì máa tán ara ẹ̀ jẹ wípé Ọlọ́run lòun ń rúbọ sí. Àwa mọ̀ dáadáa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì aṣàdúrà ṣẹbọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn alámúlùmọ́lá kìrìsìtẹ́nì, àwọn onígbàgbọ́ alákàkà méjì ni wọ́n kàn ń fi orúkọ Olúwa ṣe bójúbójú, tí wọ́n ń fi Bíbélì ṣe bójúbójú lásán, tí wọ́n sì ń ṣiṣẹ́ òkùnkùn ní abẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé kò sí ẹ̀sìn kan tí irú wọn ò sí, ṣùgbọ́n àwa ò ní fi àyè gba irú wọn láti mú ohun tó lòdì wọ inú ìyìnrere ní ojú wa. Àwọn ìyìnrere mìíràn, ìyìnrere aládàmọ̀dì tí kìí ṣe èyí tí a bá láti inú Bíbélì. Ìsọ̀rí kẹta lèyí tí mo pè ní ẹbọ ayérayé o. Ẹbọ ayérayé ni ẹbọ kan ṣoṣo tí Jésù Olúwa ti fi ara rẹ̀ rú fún wa lórí Calvary nígbà tí ó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ṣe ètùtù fún ìràpadà àti ìgbàlà ọkàn wa. Ìwé Hebrew chapter 10 verse 1-6 ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ báyìí wípé nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán pàápàá àwọn nǹkan náà, wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo ní ọdọọdún mú àwọn tí ń wá síbẹ̀ di pípé. Bí kò ṣe bẹ́ẹ̀, a kì í bá ti dẹ́kun àti máa rú wọn, nítorí àwọn tí ń sìn kì í bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tí a bá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n nínú ẹbọ wọn ni à ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ lọ́dọọdún, nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ìyẹn Jésù Olúwa ni ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Ẹsẹ̀ kẹwàá wá wípé nípa ìfẹ́ náà ni a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, a ti fi Jésù Kristi ṣe ìrúbọ lẹ́ẹ̀kan ṣoṣo fún wa. Ẹbọ sì ti rú, ẹbọ ti dà. Àṣírí ohun tó sì fà á rèé o, tí ìwé orin wa kan ṣe ń wí pé ẹ̀fún pé náà kíkan ìpè yìnyín rere kò dùn jákèjádò létí gbogbo ẹ̀dá. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Fún pé tọ̀dọ̀ àgùntàn tàbí pàṣẹ tútù. Ẹ wo gbólóhùn yẹn wò. Jẹ́ kí àgbáyé mọ̀ agbára ẹ̀jẹ̀ rẹ̀. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Ẹ̀yin ẹrù ẹ̀ṣẹ̀, ẹ sọ́ra yín dọ̀mọ́ lọ́wọ́ Kristi Jésù. Ẹ gbòmìnira yìí. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé padà, ẹlẹ́ṣẹ̀ padà. Jésù àlùfáà wa ti ṣètù láṣepé. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn. Ó ní Jésù àlùfáà wa ti ṣe ètùtù láṣepé. Ìtumọ̀ ẹ̀ nìyẹn o. Jésù àlùfáà wa
ti ṣètù la ṣe pé alárẹ̀ ẹ̀sìn mi aṣọ́pọ̀ tójú ká ọdún dé ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà ọdún ìdásílẹ̀ ti dé padà ẹlẹ́ṣẹ̀ padà.